ó rárá báyìí kọ́ láyé ṣe wà láyé ìjọ yẹ bàbá wa lókè o kó yí gbà yìí ti rere. ẹ̀ka alẹ́ òbé ni mo gbé wọlé. mo kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi àjíǹde ara kó máa jẹ́ o. yóò máa dùn ní kò ní kàn lágbára Ọlọ́run. ẹ ní ròde àìpadà wálé o. ilé tẹ̀ ẹ́ wọ̀ tẹ̀ nílé jáde ẹ̀ ní bá wọn wọ̀. bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ní ṣẹ̀kẹ̀rẹ̀ yìí ròde ìbànújẹ́. gbogbo ẹ̀yin abiyamọ ilẹ̀ Yorùbá pátápátá ẹ̀ ní bá wọn nájà wàràwàràwàrà. mo kí yín èmi ọmọ yín náà ni bàbá Èkìtì yín náà ni Èkìtì Gbòde ojúlówó ọmọ Èkìtì alárìnyẹ of Yorùbá land ìkan nínú àwọn ọmọ májàsọ́lá èmi a máa pera mi ní àrólé májàsọ́lá of Èkìtì. mo kí yín pé ẹ kú déédéé wòyí. mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀ bàbá tó ṣojú tó ṣẹ̀yìn bàbá tó ṣe é fi yangàn láwùjọ àwọn bàbá tá a lè sọ wípé kò fi ọjọ́ alẹ́ títí wọn bí ìkorò sí ilẹ̀ Yorùbá. mo kí yín lórúkọ bàbá yẹn kíkí mi kó máa lọ sí ọ̀dọ̀ ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi l'Amẹ́ríkà ní Canada ní London tó fi dé Spain Germany Italy France Belgium ní Holland ní Ireland ní níbi gbogbo tí ẹ bá tẹ̀dó sí tẹ́ jẹ́ ojúlówó ọmọ Yorùbá. aburú ò ní kángun sọ́dọ̀ yín aburú ò ní wọlé tọ̀ yín. bẹ́ẹ̀ ni láyé kẹtẹ wáyé ẹ̀ ní jẹ́ ìkorò ẹ̀ ní mú ìkorò ẹ̀ ní bá wọn dáṣọ ìbànújẹ́. mo kí yín lórúkọ bàbá Stephen Adébánjí Akíntóyè pé ẹ̀ka ṣàlẹ̀ ẹ̀ka àárọ̀ ẹ̀kú ìyálẹ̀ta. mo kí yín lórúkọ májàsọ́lá òòṣà kàkàkí Olódùmarè ọmọ tó ju ọmọ lọ one man battalion the Aníyìkáyé of Yorùbá land ààrẹ akéwèjẹ of Yorùbá land ààrẹ akọni of Yorùbá land Adégbàyí of our time èmi a máa sọ wípé Awólọ́wọ̀ of our time olóyè májàsọ́lá Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. mo kí yín lórúkọ wọn pé ìfẹ́ Olódùmarè ìfẹ́ ìran Yorùbá tí ẹ̀yin náà ní tí ẹbí jọ ń rà kàkà tá ń là sọ́tún tá ń lọ sósì pé kí ìran wa ó bọ́ kúrò nínú ìgbèkùn. nígbà tí ìran Yorùbá bá bọ́ kúrò nínú ìgbèkùn ẹ̀yin bàbá yìí l'Amẹ́ríkà ní London ní Canada káàkiri bí gbogbo tọmọ Yorùbá wà àtẹ̀yin ìyá pátápátá ẹ̀ ní wọnú ìgbèkùn bí Ọlọ́run ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè. mo forúkọ májàsọ́lá kí gbogbo yín ọmọ yín wípé ẹ káàárọ̀ ẹ káàṣálẹ́ ẹ kú ìyálẹ̀ta. bọ́dà mi Ọláréwájú olówó òkèrè mo kí yín Koiki Media àjọ̀nú sọ̀rọ̀sọ̀rọ̀ ṣẹ̀rùbàwọ̀ of Yorùbá land you are welcome. bọ́dà mi Ṣakiru Azeez ẹ má bínú pé mò ń làágùn àsìkò ooru láwa ní yóò dára fún yín kò ní bàjẹ́ fún yín. olórin kọ́kọ́ oníláyé olúgbọ́n mo dábò oòrùn méje a sì máa ṣèwé lórin. oníláyé àrẹ̀sà mo dábò oòrùn mẹ́fà a sì máa ṣèwé lórin. ó bá bẹ̀rẹ̀ sí ń kọ́ lọ ẹ̀yin tẹ́ mo rí kọ́ ẹ máa bá mi parí ẹ̀. àwọn bàbá kan ti wà ní ilẹ̀ Yorùbá nígbà tí ilẹ̀ Yorùbá ń jẹ́ Yorùbá tí ìwà ọmọlúàbí sì ń bẹ lára wa. mo sọ fún bàbá kan lẹ́ni mo láti sọ ọmọlúàbí nù. Salisu Babatunde you are welcome. Tósìn Adéníyì yóò dára fún yín bí ẹ ti ń wọlé ẹ máa bá mi jí ẹ jẹ́ kó kàn wá lára. àwa ò bẹ̀rù ikú o Ọlọ́run ló lẹ̀mí àwa
Ọlọ́run ló lẹ̀mí àwa àwọn tó sọ pé wọ́n á gbé yín wọ́n á ṣe gbá it will be on record pé wọ́n gbé bàbá wa Gani Fáyẹ̀mí because of woman right ajẹ́pẹ̀mí náà pẹ̀lú wọn nìyẹn tẹ́ bá gbé wa torí ọ̀rọ̀ Yorùbá torí òmìnira Yorùbá ikú kan náà ló máa pọ̀ ọmọkùnrin. Àwọn bàbá kan ti wà in the olden days ọjọ́ alẹ́ wọn ọjọ́ ogbó wọn they use it to serve the Yorùbás pé kí Yorùbá ó wà lókè pé kí Yorùbá ó jẹ́ ni kó dé àwòkọ́ṣe káàkiri gbogbo àgbáyé kó jẹ́ pé Yorùbá yóò di pé ohun tí ènìyàn àwọn ẹ̀yà kan yóò máa pé wò tí Yorùbá yóò máa fún wọn lọ́gbọ́n ní Yorùbá fi di ọmọ gbà yìí lọ fi dáàrà àwọn bàbá kan náà fi ọjọ́ ogbó wọn they use it to serve the Yorùbás pé wọn ò fẹ́ kí ìran Yorùbá ó rilẹ̀ àwọn bàbá kan náà tún wà ọjọ́ ogbó wọn they used to defend the Yorùbás pé èèrà kan ò gbẹ́dọ̀ ní Yorùbá ìyà kan ò gbẹ́dọ̀ tọ́ sí Yorùbá lára má fàbùkù kan mọ́ Yorùbá o lẹ́gbẹ̀ẹ́ wọn I know one man nígbà táwa náà wà lẹ́kọ̀ọ́ òun ò fẹ́ gbọ́ tó bá yà ti jọmọ Yorùbá ni àgbàlagbà ni o ó jẹ̀bi kò jẹ̀bi ní bẹ́ẹ̀ bá gbọ́ pé wọ́n ti ẹni àwọn ọmọ Ìgbò máa ti wá gbé a lọ sí station yà á lọ béèlì ẹ̀ a ní òun ò ní gbà kí ìyá ọjọ́ ọmọ Yorùbá níbi tóun bá wà àwọn bàbá kan yẹn ni àwọn bàbá kan nìyẹn they use all their energy at age of 70 80 90 100 wọ́n sì ń jà fún ìran Yorùbá lọ ni pé má ṣe ṣe ìran Yorùbá ní ìwọ̀sí that time we see the Yorùbás mo mọ àwọn bàbá kan lọ́dọ̀ wa ń gbà yẹn lọ́hùn àwọn bí Kọ́lẹ́nì Ayọ̀ Àríyọ̀ SK Babalọ́lá SB Àkàndé all their energy orí ọ̀rọ̀ Yorùbá ni ìbẹ̀rẹ̀ ayé wọn Yorùbá ni àárín ayé wọn Yorùbá ni òpin ayé wọn Yorùbá ni wọn a máa kọ̀wọ̀ sí fún Yorùbá wọn yìí gbà kí ìran Yorùbá ó jìyà ẹ jẹ́ wá wo tòde òní mi ò ní pẹ́ lórí prógámù yìí kí n tó máa bá prógámù yìí bọ̀ ọmọ Yorùbá kan ògo Yorùbá kan wà ní Ireland lórí YouTube ẹ rí ń bẹ̀ máa sẹ́ndẹ̀ síbẹ̀ ọmọ yẹn nìkan ló jẹ́ aláwọ̀ dúdú òun náà bá wọn kọ ìwé wọn wá ń fòtì àwọn òyìnbó yóò wá fẹ́ fòtì fọmọ yẹn mo rọ ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ẹ bá wa fòtì fọmọ yẹn ìyá ọmọ yẹn náà ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ọ̀rọ̀ Yorùbá nation ọmọ yẹn gan ò gbé ẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ bá pàdé lórí YouTube channel mi ó ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn ìbá má ṣe pé à ń kú láyé káwọ́lọ́wọ́ ó wà láyé lóde òní ó ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn ìbá má ṣe pé à ń kú láyé kí pa Michael Adékúnlé Ajásin kó wà láyé lóde òní ó mà ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn ìbá má ṣe pé à ń kú láyé kí Kọ́lẹ́nì Ayọ̀ Àríyọ̀ kó wà láyé lóde òní àló ṣe sẹ́ ilẹ̀ ń jẹ́ èèyàn ìbá má ṣe pé à ń kú láyé kí Kọ́lẹ́nì Fájuyì kó wà láyé ó ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn those people Baba Gani Fáwẹ̀hìnmí bẹ́ẹ̀ kọ́ra some Kuti that they hate what we call cheating káwọn ọmọ máa kú kárí wọn those people who have human feeling Lísàbí Gbogbo Àkàlà ó ṣe ilẹ̀ jẹ́ èèyàn bóyá tí orú Lísàbí Gbogbo Àkàlà tí ò bá jà fáwọn ará Ẹ̀gbá somebody like Ọbásanjọ́ ìbá má wà láyé mọ́
somebody like Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ìbá ti dẹni àná ó ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn àwọn tó fojú alẹ́ wọn tó fi ń gbin ìkorò sí ìran Yorùbá instead of them kó fi ojú alẹ́ wọn jà kó fi gbọ̀n yànù kúrò lára Yorùbá wọ́n wá ń fi ojú alẹ́ wọn fa ìkorò mú ìdààmú wọnú Yorùbá ni because of money wọ́n á ta Yorùbá ní kọ́bọ̀kọ́bọ̀ fún Fúlàní ó ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn at age of 80 plus Ọbásanjọ́ sì dúró ní dúró ọ̀tá Yorùbá since 1976 tọ́básanjọ́ ti wà ní corridor of power àǹfààní wo lọ́básanjọ́ ṣe fún ìran Yorùbá ó ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn everything that will bring joy to the Yoruba race Ọbásanjọ́ máa re nípa ni now is now 80 plus bí i 84 bí i 85 síbẹ̀síbẹ̀ náà ó yìí dúró ní dúró ọ̀tá ìran Yorùbá Ọbásanjọ́ sì dúró ní dúró pé ẹni àmọ̀rí ìbá àkúnni tán bá tiẹ̀ ń pè pé ọmọ Yíbò ni tán pé Ọbásanjọ́ pé ọmọ Yíbò ni but he claim he is a Yoruba man Ẹ̀gbá Òwu tó ń fi ọjọ́ alẹ́ gbé ìkorò sí ìran Yorùbá okay ìbí Ọbásanjọ́ ní controversial ṣé mo gbà á àwọn kan lọ́mọ Yíbò ni àwọn kan lọ́mọ ọmọ Yorùbá ni àwọn kan ní rárá wọ́n wá gbé tọ́ ní ilẹ̀ Yorùbá ni ìyá ẹ̀ lọ́mọ Abẹ́òkúta what about Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà is now 80 something now tó bá wó lọ́wọ́ jẹ́ wọ́n bá wó lọ́wọ́ mú wọ́n dàgbà tán iṣẹ́ táwó lọ́wọ́ ṣe lẹ̀ náà ń bàjẹ́ ó ṣe tí wọ́n fọjú alẹ́ wọn ń dààmú ìran Yorùbá tí wọ́n fọjú alẹ́ wọn go against the freedom of the Yoruba race ṣùgbọ́n àwọn kan ti fọjú ọjọ́ alẹ́ títí wọ́n fi jà kí àwọn lè rí ayé gbé ìgbà títí àwọn kan ló jà ìjà yẹ tàbí pé Yorùbá ní number 1 the giant of Africa ìgbà títí àwọn kan ló jà ìjà yẹ tí ìran Yorùbá fi dídí first television station in Africa the free education free air the radio name it ṣé Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà náà ṣọmọ Ìgbò tó ni tó ń fojú alẹ́ gbé ìdààmú ìkorò sí ìran Yorùbá tí ìbí Ọbásanjọ́ bá tẹ̀ ní Ìgbò ní Yorùbá ní ṣé Bísí Àkàndé náà ṣé òun ò tún ṣe Yorùbá tí wọ́n fojú alẹ́ wọn pa Yorùbá tí wọ́n ń gún Yorùbá bí ìgbà tẹ́nìyàn bá gúnyán pé kí ìran Yorùbá ó má dìde tí Fúlàní pa Yorùbá bí ẹni pẹran lójú ayé wọn because of political gain they keep quiet wọ́n palẹ̀kùn ètè wọn dé ó ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn ṣé ká sọ pé ikú ti dá ìran Yorùbá lóró ni ó ṣe àwọn kan ló jà fún wọn nígbà títí wọn ìran bàbá wọn ò dé èèyàn àwọn kan ló sọ wọ́n di èèyàn ṣùgbọ́n wọ́n débẹ̀ lóde òní kàkà kan ṣiṣẹ́ tí àwọn bàbá yẹn ṣe kù wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ọ̀tá Yorùbá wọ́n wá fọjú alẹ́ wọn gbógun ti ìran Yorùbá they know pé ogun náà gbẹ́tẹ̀ ìran Yorùbá àwọn Fúlàní ṣiṣẹ́ ọjọ́ ọ̀la lẹ̀ di àwọn ọmọ títí wọn àwọn ṣiṣẹ́ tèní wọ́n gbàgbé ọ̀la wọn ò fẹ́ mọ tí ọ̀la máa bí mo ní tá a bá tiẹ̀ ní wípé Ọbásanjọ́ ọmọ Ìgbò ni rárá o kì í ṣe Ìgbò Yorùbá ni bàbá ẹ̀ iṣẹ́ pásítọ̀ ló gbé bàbá ẹ̀ d'Abẹ́òkúta ló bá kí ìyá ẹ̀ mọ́lẹ̀ ìyá ẹ̀ ọmọ Ẹ̀gbá ni ló fún lóyún ẹ gbọ́ ṣé bàbá Fáṣọ̀rántì
ṣé òun náà ṣọmọ Ìgbò ni olórí Afẹ́nifẹ́re ṣọmọ Ìgbò náà tún lò náà bàbá ti lé ní 90 ó ti ju 90 lọ síbẹ̀síbẹ̀ àwọn ògbèrò kán fọjú alẹ́ wọn tún ìran Yorùbá ṣe ògo tó sọnù nínú ìran Yorùbá kán fọjú alẹ́ wọn dá padà síbẹ̀síbẹ̀ wọ́n ń wó Yorùbá mọ́lẹ̀ wómú every blessed day because of Brown Ebelo ó ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn kéèyàn má máa kú láyé kí Jeremáyà Ọbáfẹ́mi Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kó sì wà wá ń pe lórí ilẹ̀ mo ní ìbá má ṣe pé à ń kú láyé kí Bàmí Adékúnlé Ajáṣin kó ìwà kó máa mí ìbá má ṣe pé à ń kú láyé kí Bàmí Bísí Ọ̀nàbánjọ kó náà wà lórí ilẹ̀ ìbá má ṣe pé à ń kú láyé kí Bọ́lá Ìgè kó ìwà lórí ilẹ̀ èèpẹ̀ kábraham Adésọyà máa tẹ̀lé lẹ́yìn kí bẹ́ẹ̀ kọ́ra sọ Kútì pé èmi rèé kí bàbá Táyé Ṣóláàrin dúró wámú mo ló ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn àwọn àgbààgbà tó dé òní ìnira náà fi ń kó bá ìran Yorùbá àwọn àgbààgbà tó ní ọ̀nà tí ó mú àlàáfíà bá dé ìran Yorùbá wọ́n kẹ̀yìn sí. They say they don't want freedom for the Yoruba race. They say that Yoruba must not have their own independence because of political gain. Ó ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn. Bàmí Afẹ́ Babalọ́lá kílẹ̀ tó wá. Ọlọ́run ti pọ́n yín lé. You are above 90. Ọjọ́ alẹ́ yín ṣe ló yẹ kẹ́ fi ṣe tó dáa fún ìran Yorùbá. You supposed to be among the people that we will fight for the freedom of the Yoruba race. You know that we are in bondage. Ikú tó pa Awólọ́wọ̀ ó ṣe wá níkà. Ikú tó pa Awólọ́wọ̀ tó pa bàbá Táyé Ṣóláàrin ó ṣe wá níkà. Kí ló dé tẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá òde òní tẹ́ ya ọ̀dájú? Kí ló dé tẹ́ ẹ dákẹ́ nígbà tẹ́ ẹ mọ̀ pé ejò ti gbé ọmọ Yorùbá hánu ìkòkò ó ti gbé ọmọ Yorùbá hánu ikú ti dáràn Yorùbá lóró ó ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn. When the Fulani every blessed day èrò ọkàn wọn ní bí ilẹ̀ Yorùbá ó ṣe jẹ́ títí wọn àwọn bàbá wa ò ríro nítorí pé ìfẹ́ tí ìran Yorùbá ò sí lọ́kàn wọn. Mo lókè tẹ́ ẹ bá ní Ọbásanjọ́ torí tó fi kórìíra Yorùbá pé it's not a full Yorùbá man rárá o Yorùbá ni rárá kì í ṣe Yorùbá àwọn òbí ẹ̀ wá ṣiṣẹ́ lábẹ́kúta ni wọ́n kàn fi sábẹ́kúta ni náà bá sọ lórúkọ Yorùbá ẹ̀gbọ́n náà ṣé Ṣìbólú Fáláyé ṣé Ìgbò náà lòun náà. That every one of them keep quiet under the Buhari government 29 above ọmọ Yorùbá 29,000 náà pa ní ìfọ̀nàfọ̀ṣù ó ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn. Kí ló dé tí ikú gba tó gba gbogbo àwọn bàbá tó fẹ́ràn Yorùbá tí ìfẹ́ Yorùbá ń bẹ lọ́kàn wọn lẹ́ẹ̀kan kí ló dé tí ikú gbà wọ́n lọ́wọ́ wa lójijì. Mo ní tẹ́ ẹ bá sọ wípé àlọ́ Ọbásanjọ́ ṣe kì í ṣọmọ Yorùbá Ìgbò ni Yorùbá ni tẹ́ ẹ bá dé ibò míì tẹ́ ti ń ágíw ẹ̀ irọ́ o Ìgbò ni Yorùbá ni Ìgbò ni Yorùbá ni èrèdí tó fi fẹ́ràn Yorùbá nìyẹn èrèdí tó fi ṣe gbá nìyẹn ó kàn kílèmù Yorùbá ni. Ẹ̀gbọ́n náà ṣé Professor Bọ́lájí Akínyẹmí is not a Yorùbá man? It's above 80. Kí ló dé tí gbogbo wọn keep quiet? Why all of them say no to the freedom of the Yorubas? While every one of them go against the independence for the Yoruba race?
but nígbà táwọn ń ṣe ọ̀dọ́ bọ̀ àwọn kan ló ń fi àyàrọ̀ ikú yẹn. Bàbá kan pa ìtàn fún mi bàbá tí mo lọ ń bá ní Ọ̀yẹ́ yẹn owó ní o tí ì sí lọ́wọ́ mi bá tún lọ bá bàbá yẹn mi ìfẹ́ máa lọ sọ́dọ̀ òru bàbá yẹn lọ́fẹ̀ẹ́ lọ́wọ́ òpó bàbá yẹn ní ìgbà míì aago méjì òru wá wà ní meeting. What next to do? We don't want Yoruba to be the last. Onídàbàdẹ pa ìwọ mú 2 kọ́bọ̀ wá ìwọ mú 5 kọ́bọ̀ ní máa mú ni wọ́n á tàṣì ara wọn wọ́n á dẹ̀ da owó yẹn jọ wọ́n á dẹ̀ fi achieve tó fẹ́ achieve for the Yorubas. Irú àwọn bàbá bẹ́ẹ̀ ló ṣe bí ayé àwọn Professor Bọ́lájí Akínyẹmí ṣe rí ayé gbé. Kí ló dé tẹ́ gòkè tán tí ìfẹ́ Yorùbá ò sí lọ́kàn yín? Ẹ̀yin àgbà yìí náà lẹ máa ń wí pé odò tó bá gbàgbé orísun ẹ̀ á gbẹ. Àwa gbàdúrà kẹ́ ẹ gbẹ. Àwa ń sọ eléyìí kẹ́ ẹ lè ní ìrònú pé wàdà ọkàn. Àwa ń sọ eléyìí kẹ́ ẹ lè mọ̀ pé bí ẹ bá lọ tán ohun tí ẹ bá ṣe é lẹ̀ là ó máa fi sọ̀rọ̀ yín. Fúlàní ò lè fẹ́ràn yín bí àwa that we have the same blood with you. Mo ní tẹ́ bá ná Ọbásanjọ́ yìí ṣe Yorùbá ṣé General Alani Akinrinade is not a Yorùbá man. Ẹ máa bá mi sọ àtàwọn àgbààgbà táwọn ò mọrúkọ wọn tẹ́ ẹ mọ̀ wọ́n. You want to tell me that we don't have a billionaire in Yoruba land? When the Fulani billionaire donate money for their own youth, buy gun for them, because they want to take the Yoruba land. But our own billionaire, they see us as a talk. Àwọn tó ń jà fún ilẹ̀ Yorùbá yà ìníṣẹ́ ló ń ṣe wọ́n, they are talk. Ó ṣe àwọn kan ló forí rọ ikú yẹ fún ẹ̀yin. Kẹ́ tó lórí ọ̀fẹ́ kẹ́ tó travel out. Àwọn kan ló bá yín ṣe ìrọ̀rùn. Amẹ́ríkà àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ máa lọ, Canada àkọ́kọ́ tẹ́ máa kọ́kọ́ lọ, Europe àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ máa lọ, bí ìgbà tẹ́nìyàn bá fàkàrà jẹ̀kọ́ ni. You now turn everything to hard for the Yoruba race. Paríparí ẹ̀ Fúlàní kó kù mọ̀ wọ́n kó bọ̀ wọ́n kó àdá tí ọmọ Yorùbá ẹ wá ṣe bíi pé you are not a Yorùbá man. Ó ṣe o ilẹ̀ ń jẹ́ èèyàn every blessed day ẹ̀ mú wa rántí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ̀ mú wa rántí Pa Adékúnlé Ajáṣin ẹ̀ mú wa rántí Bọ́lá Ìgè Bísí Ọ̀nàbánjọ tí Buhari pa. Kí ló ṣe ókè Ọbásanjọ́ o kì í ṣe Yorùbá ókè Tinubu kọ́ di Jagaba rárá kì í ṣe ọmọ Èkó ọmọ Ìrágbìjí ní Ọ̀ṣun state ó kàn wá ṣe kínní ni wọ́n gbà tọ́ ní Èkó ni àti Ìrágbìjí àtèkó ṣé kì í ṣe Yorùbá ni kí ló dé tí ìfẹ́ Yorùbá ò sí nínú ọkàn Tinubu kí ló dé tí Fúlàní ń dá bí ẹdun tán rọ̀ bí òwe tí Tinubu gbàgbé ilé kí ló dé tí Tinubu fẹ́ gbàgbé orísun ẹ̀. Why Tinubu go against the freedom of the Yoruba land? Why Tinubu oppose the independence of the Yoruba race? It is ẹnu Tinubu ni mo ti kọ́kọ́ gbọ́ pé I did not believe in one Nigeria anymore. Why suddenly Tinubu started believing one Nigeria? Because of own political gain. Kí ló dé tẹ́ ń tara alẹ́ yín lọ́pọ̀? Kí ló dé tẹ́ ń fojú alẹ́ yín ra ikú fún ìran Yorùbá? Kí ló dé tẹ́ yín àgbààgbà yín fojú alẹ́ yín dààmú ìran Yorùbá? Kí ló dé tí ìfẹ́ Yorùbá ò sí ní ọkàn yín? Why? Kí ló dé tí ẹ fi fẹ́ àlàáfíà fún ìran Yorùbá? Why do you say you don't want Yoruba to be a freedom people? Kí ni Yorùbá rà lọ́wọ́ yín? Ṣé ká sọ pé àwọn baba ńlá baba wa ló ṣẹ̀yìn ni?
that make you support the agenda of Fulani and British? Kí ló dé tó jẹ́ pé oko ẹrú ẹlẹ́ẹ̀kejì lẹ́ ń fọjú ilé yín lẹ́ fi ń làkàkà fún ìran Yorùbá? Kí ló dé tí ẹ fọjú alẹ́ yín ṣe ìran Yorùbá lóore? Tí àwọn Fáyẹmí Fáyọ̀ṣe Ṣèyí Mákindé bá sì ń ya wèrè lọ́wọ́, ẹ̀yin ló yẹ ká sọ fún wọn wípé kán rántí gba ọjọ́ alẹ́ wọn. Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin àgbààgbà yìí ikú lẹ̀kùn ikú lẹ̀ ń ṣí fún ìran Yorùbá? Kí ló dé tẹ̀ ń fọjọ́ alẹ́ yín dààmú ìran Yorùbá? Ẹ̀yin ni o, ẹ̀yin lẹ̀ ń dààmú wa, kì í ṣe Fúlàní o. Fúlàní ti rí mọ̀ pé a ò lẹ́ni nímùsàn náà fi fún wa ní kíkan mú. Professor Atọ́batẹ́lẹ̀ Mike Olúbọ̀dédé kí ló dé? Ẹ̀yin lẹ̀ ń dààmú wa, not Fulanis. Mo ti sọ ọ̀rọ̀ yẹn rí pé tẹ́ bá tọmọ kékeré bá ṣẹ̀yìn tó ṣeun tó dùn yín tẹ́ ń lé ọmọ yẹn lọ, kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́ alágbára tó, tẹ́ bá lé dọ̀dọ̀ bàbá ẹ̀ mú reverse ọ̀kẹ́ tẹ break. Lè gbójúgbòyà kẹ́ ẹ máa na ọmọ yẹn mọ́ bàbá ẹ̀ lára. Ṣùgbọ́n tẹ́ bá ti mọ̀ pé bàbá ẹ̀ ò sí lára àrà tó bá wù yín lẹ lè fọmọ ọ̀hún dá. Kí ló dé tẹ́ ẹ̀ ń jẹ́ kí Yorùbá ó gbégbé ayé aláìní bàbá? Ẹ̀yin ni o. During the Buhari regime, 29,000 Yorùbás tó pa nígbà Buhari, Fúlàní kọ́ ló pa wọ́n, ẹ̀yin lẹ pa wọ́n. Ẹ̀yin lẹ pa wọ́n o, torí pé wọ́n ti mọ̀ pé Yorùbá ò lẹ́ni nígbèjà, wọ́n mọ̀ pé Yorùbá ò lẹ́ni nímọ̀sán, náà fi fún Yorùbá ní kíkan mú every blessed day. Ẹ̀yin ni, torí tẹ́ bá ti gba tọ́rọ́ lọ́wọ́ wọn, tẹ́ gba kọ́bọ̀ lọ́wọ́ wọn, ẹ wá sí wọn lẹ̀, àrà tó bá wù yẹn ẹ lọ́ máa fi wọ́n dá. Kí ló dé? Àrà táwa ò lè dá nílẹ̀ wọn, wọ́n ń dá lọ́dọ̀ wa. Wọ́n pa Yorùbá, wọ́n ṣètò the extent wọ́n pa ọba Yorùbá. Ẹni tó ń tẹ̀lé ẹ̀mí àwọn lẹ́yìn wọn bí ìran Yorùbá kó fọwọ́ di aṣọ ẹ̀ mú. Ẹ̀yin lẹ ń ṣekú pa wá o. Ẹ̀yin lẹ ń fọjú alẹ́ yín yọ wá lẹ́nu. Ẹ̀yin lẹ ń fọjú alẹ́ yín dààmú ìran Yorùbá. Kí ló dé? Ẹ̀yin àgbààgbà lẹ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá, àwọn tẹ́ bá mọ̀ ẹ máa dárúkọ wọn. Bọ̀dé George is part of them. Ọjọ́ alẹ́ náà ló wà, ó ti kó lọ́sàn-án. Bọ̀dé George is part of them. Ọba Akíolú náà ti wà lálẹ́ tó lánú gbàgà tó lóun ó ṣe Yorùbá, ó ti wà lọ́jọ́ alẹ́. Ẹ máa dárúkọ àwọn tẹ́ bá ti mọ̀. Àwọn àgbà tó ń fojú alẹ́ wọn ń dààmú Yorùbá, àwọn àgbà tó ń fojú alẹ́ wọn tà wá fún ìran Yorùbá, fún ìran Fúlàní, àwọn ló ń yọ wá lẹ́nu o. Fúlàní kọ́ ló ń pa wá, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ló ń pa wá. Torí àlẹ́ ni nímùsùn, àwa mú kíkan. Àwọn tó yẹ ká fọ̀rọ̀ lọ, wọ́n wá jẹ́ aláròkiri ẹni. Àwọn tá a rò pé a lè fẹ̀yìntì, àṣé gbogbo ara wọn kìkìdá ẹ̀gún ni. Kí ló dé tẹ̀ ń torí owó tẹ̀ ń ta ìran Yorùbá? Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, kí ló dé tó jẹ́ pé ẹ̀yin gan lẹ wá dúró gẹ́gẹ́ bí igi ọ̀rọ̀kọ̀ tí ń dáná rú, àwọ̀ ọ̀rọ̀kọ̀ tí ń dọbẹ̀ ẹ́ nù? Kí ló dé tẹ̀ ẹ̀yin tó wá jẹ́ pé ẹ̀yin gangan ní nọ́mbà 1 ọ̀tá òmìnira Yorùbá? Kí ló dé tí ẹ fi pé kí ìran Yorùbá ó nísinmi? Mo ní bàbá Ògúndé ní jáyé ó sinmi,
jáyé ó sinmi kí ló dé tí ẹ tó fẹ́ kí ìran Yorùbá ó nísinmi. Why are you oppose the freedom of the Yorubas, the Yoruba leaders? Ẹ̀yin ni o tẹ́ ń fọjọ́ alẹ́ yín dààmú wa. Ẹ̀yin ni tẹ́ ẹ̀ jẹ́ ká fẹ̀dọ̀ lórí òróòró. Tí gbogbo yín tá a dárúkọ yẹ Ọbásanjọ́ ni, Tinubu ni, Professor Balaji Akínyẹmí ni, Pa Adébánjọ ni, gbogbo ẹ mọ́ra yín kẹ́ wà ní kọmitì kẹ́kẹ́ ṣe no. Fúlàní mọ̀ pé ọgbọ́n bẹ lórí yín bọ̀tọ̀ gún orí yín. Fúlàní wá ń gbà ẹ wá ń lò against the Yorùbá. Ẹ̀yin lọ ta Yorùbá tẹ́ ń fọjọ́ alẹ́ yín dààmú Yorùbá. Adẹ́mọ̀ ẹ fẹ́ fọjọ́ alẹ́ yín ba ilẹ̀ Yorùbá jẹ́ ni. Kí ló dé tẹ́ ń gbàbọ̀dẹ̀ fún ìran Yorùbá? Tó bá jẹ́ pé bí àwọn Awólọ́wọ̀ set àwọn kan ti wà ṣáájú Awólọ́wọ̀ tí wọ́n ti ń jà tí wọ́n jagun yẹ tí wọ́n ò rógun yẹ jà, Ọlọ́run wá fogun yẹ fún àwọn Awólọ́wọ̀ set lẹ́yìn fi rí láyé gbé. Mójú tí Bishop Ajayi Crowther rí ni Abat Macaulay wọ́n lọ sóko ẹrú. Àwọn Awólọ́wọ̀ iṣẹ́ ọwọ́ wọn bóyá British bá ṣe máa kó wa lẹ́rú dè ní. They stop it. Ẹ̀yin tó fẹ́ tà wá sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì. Ẹ fọjú alẹ́ yín ra ìdààmú, jàǹbá, ikú òjijì, ìparí kéke fún ìran Yorùbá. Kí ló dé tẹ́ ẹ ya ìka? Kí ló dé tí ìfẹ́ Yorùbá ò sí lọ́kàn yín? I want to know, why are you against the freedom of Yorùbá? Tí ẹ bá jẹ́ apààyàn, tí ẹ bá jẹ́ kidnapper, why tó fi jẹ́ pé gbogbo tí Fúlàní bá ti ṣe fún ìran Yorùbá ló ń tẹ́ yín lọ́rùn? Why are you love the Fulani more than your people? Fúlàní ò ní láyé fẹ́ràn Yorùbá ju ìran títí ẹ lọ. Kí ló dé? Kàkà kó sàn lára yín ó ń burú sí lójoojúmọ́ ni. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ mọ̀ pé ọjọ́ alẹ́ lẹ wà. Kí ló dé tó ti jẹ́ pé ìkorò lẹ ń rà fọmọ Yorùbá? Kí ló dé tó fi jẹ́ pé ọjọ́ alẹ́ yín ẹ fi ń yọ Yorùbá lẹ́nu ni? Kí ló dé tẹ́ ẹ fi sọ pé ẹ̀ ní jẹ́ kí ìran Yorùbá ó nísinmi? Ọmọ Yorùbá rí ikú lẹ̀ aláàbákúṣe máa ń sá fún ikú. Ẹni dandan oko ikú yẹn ni kí Yorùbá lọ máa ro. Ìran Yorùbá rí ìdààmú. A ní rárá adániwáyé ò dá wa pẹ̀lú ìdààmú. Ẹni rárá ìgbé ayé ìdààmú yẹn ló yẹ ká máa gbé. Ẹ mọ̀ pé ikú ni Fúlàní. Ẹ mọ̀ pé ìdààmú ni wọ́n. Ẹ dẹ̀ ń tì wá sọ́dọ̀ wọn. Yorùbá leaders, why are you against the independence of Yoruba race? Ẹ já pàdé lórí YouTube. God bless you. Ó dàárọ̀.